ní tilẹ̀ tòkó ẹ jẹ́ ká dúró tọkàntọkàn ìlọsíwájú Yorùbá la fẹ́ níbikíbi tá a bá lè wà tá a bá ṣe yí aṣoríire kọ́lọ́run dákun gbàdúrà wa ká lè lẹ́nu ọpẹ́ nígbẹ̀yìn. ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ tẹ́tí gbọ́nà sí àmì ìṣọ̀kan wa ló ṣe kókó. ẹkún bẹ́ẹ̀ tí ká gbé Yorùbá nation lárugẹ. ẹ wò ó bá ti yégun ó ti yọrọ àwọn àgbà bá ti síwájú ká tẹ̀lé wọn lókun. á pé gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin láti wá kópa nínú ìpàdé àpérò ńlá ìtàkùn tí yóò yí bí ìkànnì jẹ́gbọ́n láti so gbogbo ọmọ Yorùbá pátá àti gbogbo ẹgbẹ́ tí ń bẹ nílẹ̀ Yorùbá papọ̀. Yorùbá Nation Conference àkọ́kọ́ irú ẹ̀ láti 1960 tá a ti la gbòmìnira kó lọ́wọ́ ìwà amúnisìn. orí Zoom ló gbé máa wáyé lọ́jọ́ kìíní àtọ́jọ́ kejì oṣù karùn-ún ọdún 2021 láago mọ́kànlá òwúrọ̀ UK aago méjìlá ọ̀sán ti Nàìjíríà. àwọn abẹnugan Yorùbá tí yóò máa bá ní sọ̀rọ̀ ni bàbá wa ọ̀jọ̀gbọ́n Lájí Akíntóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Délé Dóko Olóyè Gani Adams akọ́gun ìran tiwa Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bàbá wa àràbà àgbáyé Olóyè àgbà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn Chief Imam Yorùbá land Sheikh Abdulrahim Aduaniba Prophet Ayọ̀délé Olókololúwa alága ìgbìmọ̀ àpérò Yorùbá Nation Conference worldwide ọba Ògbóni àbáláyé àgbáyé Olóyè Tajudeen Ọ̀làǹrẹ̀wájú Bákàrè Erelu Mabel Tinúadé Ọ̀nàlẹ́yẹ leader of Yorùbá. máa lẹ́nu ọpẹ́ nígbẹ̀yìn. ọmọ Oòduà ní tilẹ̀ tòkó ẹ jẹ́ ká dúró tọkàntọkàn ìlọsíwájú Yorùbá la fẹ́ níbikíbi tá a bá lè wà tá a bá ṣe yí aṣoríire kọ́lọ́run dákun gbàdúrà wa ká lè lẹ́nu ọpẹ́ nígbẹ̀yìn. tẹ́ bá wo old Ọ̀yọ́ empire Ọ̀yọ́ Kàtàǹgùà Ọ̀yọ́ lé ẹ rí pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí àwa lògo ọjọ́ ọ̀la. àwọn Aláàfin tẹ̀tò títí ọ̀rọ̀ ní ọ̀dá ìmọ́lẹ̀ ayé ohun àlùmọ́ọ́nì wa kó má parun lójú wa tá a bá ṣe yí aṣoríire tọ́lọ́run bá lè gbàdúrà wa a máa lẹ́nu ọpẹ́ nígbẹ̀yìn. ọmọ Oòduà ní tilẹ̀ tòkó ẹ jẹ́ ká dúró tọkàntọkàn ìlọsíwájú Yorùbá la fẹ́ níbikíbi tá a bá lè wà tá a bá ṣe yí aṣoríire tọ́lọ́run bá lè gbàdúrà wa a máa lẹ́nu ọpẹ́ nígbẹ̀yìn. ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí àwa lògo ọjọ́ ọ̀la. àwa ní ìmọ́lẹ̀ ayé kóhun àlùmọ́ọ́nì wa kó má parun lójú wa tá a bá ṣe yí aṣoríire tọ́lọ́run bá lè gbàdúrà wa a máa lẹ́nu ọpẹ́ nígbẹ̀yìn. ọmọ Oòduà ní tilẹ̀ tòkó ẹ jẹ́ ká dúró tọkàntọkàn ìlọsíwájú Yorùbá la fẹ́ níbikíbi tá a bá lè wà tá a bá ṣe yí aṣoríire tọ́lọ́run bá lè gbàdúrà wa a máa lẹ́nu ọpẹ́ nígbẹ̀yìn.